Wàhálà Promax lélẹ́yìí o ẹ̀yin èèyàn. Ìkànnì àwọn baby mama Koko Zaria actress Awele Odita ó ti bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí lóríṣiríṣi nípa Koko Zaria o. Gbàsgbòs tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin Koko Zaria àti actress Awele Odita tó jẹ́ ìkànnì àwọn baby mama tó bímọ fún. Ó ti ń tú àwọn àṣírí Koko Zaria látàrí wípé Koko Zaria ló kọ́kọ́ accuse ẹ̀ pé ó ń fẹ́ MC Olúọmọ, pé MC Olúọmọ ti gba ìyàwó mọ́ òun lọ́wọ́. Ṣé rọ́ ni ṣé òótọ́ ni? Ẹ̀yin èèyàn ẹ máa jò opinion yín nípa ìsí comment. Àmọ́ àwọn àṣírí tí Awele Odita tó jẹ́ baby mama Koko Zaria ń tú nínú fọ́nrán yìí ó lágbára ọgbẹ̀nù tán ẹ jẹ́ àjọgbọ́. Àwọn Iyebsabod yẹn jà but Iyebsabod wọn náà wò mí ó lọ́fà lèmi àwọn òun ṣe àwọn àti kí n bọ̀ rí àtọ̀rẹ́ sùn orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ kí n bá ẹ̀gbọ́n àtàbúrò sùn ìgbésí ayé mi da torí ẹ̀ mo sọ pé kí Zaria tó bá mọ̀ wípé o ní evidence lọ́wọ́ ìjáde ìbò èmi náà ti jáde tán láti release gbogbo evidence ẹ̀ fáwọn bloggers káwá wo ẹni tó èmi ò jà mò ń jàjà torí wípé ẹ fi ẹ̀sùn kàn mí wípé mi and MC Olúọmọ àjọ ní affairs papọ̀ nǹkan tó jẹ́ torí pé o tarnish image mi láyé àti lọ́run tó borúkọ mi jẹ́ òun lèmi ṣe jáde sí ẹ èmi ò I'm not siding nobody I'm not fighting again but I'm fighting you Zaria torí pé mo sọ fún ẹ wípé mi ò ṣe mọ́ torí mo ti move on láti 2018. A fool at 55 tó máa pé 50 ó tẹ̀ tí pé 55 a fool at 40 ni mo gbọ́ èmi ò tí mọ̀ pé 50 wà ṣé yín ò rí rọ́tí Zaria ń pa ni Zaria Láwórì tí gbogbo yín condemn lẹ́ni nǹkan tí Zaria ṣe fún Láwórì Zaria gangan ló máa ní kí wọ́n fi fọ́ ìgò mọ́ Láwórì lórí ẹ mọ̀ pé onírú ayé ni Zaria tí Zaria bá parọ́ fún yín tó bá bá èèyàn jẹ́ lójú yín bí kẹ́ ẹ pa yẹn ni Zaria ṣe rí. Me stop calling me. Gbogbo nǹkan tó ń ṣe nǹkan tí Zaria ń ṣe tó rò pé bóyá me stop calling me baby stop calling me máa block ẹ máa ṣe ń block it máa fi ṣe tán o so ẹ mọ̀ pé gbogbo nǹkan tí Zaria máa ń ṣe tó máa ń bá àwọn ìyàwó ilé sùn òun ló rò bóyá èmi náà máa ṣe ìgbésí ayé mi dà ó sọ ní aṣọ péńpé aṣọ kéékèèké lèmi máa ń ó sọ pé aṣọ péńpé lèmi máa ń wọ̀ torí ẹ̀ ló ṣe ń pè mí láṣẹ́wó aṣọ kékeré nígbà tí mo wà Nàìjíríà gan everybody knows me mi mo bó ṣe ń wọ ṣòkòtò short gown ni máa ń wọ̀ short skirt ni gbogbo aṣọ tí máa ń wọ̀ ó nítorí pé o èmi aṣọ kékeré lèmi ń wọ̀ kiri o wọ́n ti dó èmi pa ní gbogbo Amẹ́ríkà o wọ́n ti dó èmi pa ní gbogbo Amẹ́ríkà o but èmi wá jẹ́ pé ìwọ Zaria kó o mọ̀ lẹ́ni wípé ìgbésí ayé tèmi dá torí èmi ò fẹ́ ìyàwó onú ilé ẹ under your nose no ti ń do ìyàwó onú ilé ẹ no ti ń do kúdí ń wọ jàlábíà no ń do kúdí nínú under your nose no fi ń bá kúdí sùn mo fẹ́ kó mọ̀ yẹn dájú pé ìgbésí ayé tèmi dá ìgbésí ayé tèmi sàn tó bá ṣúọ̀ fún kúdí ẹni kó jáde because Zaria gan mọ̀ náà mo sample ẹ̀ nínú fídíò ẹyọ kan tí mo ní lọ́wọ́ nínú 18 videos tí mo ní mo fún ní sample ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ẹ̀mí ẹ̀ bọ́ ni ó mọ̀ pé èmi ò láìkí mi máa bá tèèyàn jẹ́ o torí ẹ̀ mo ṣe bá keep àṣírí ẹ̀ bọ̀ ńgbà tó wá wò wípé o fẹ́ tarnish image mi kájọ continue kájọ kúkú tarnish image wa kémi èmi mọ̀ pé o ńgbà tí Zaria ń bọ̀ wá sílé ayé kò gba short ju o torí pé o ò lè kà o ò lè kọ so o believe wípé anybody even gan ìgbà tí ọmọ Zaria gan kọ Zaria jáde pé kò tọ́jú òun Zaria ní láti máa sọ fáwọn èèyàn wípé ọmọ òun fóun ní fans ni ó ń jẹ́ káwọn èèyàn follow òun because kò gba short ju bọ̀ látọ̀run Zaria lè bàyàn jẹ́ Zaria lè bring èèyàn down láti òkè désàlẹ̀ kò Zaria ò ní kọ́ pé bóyá oṣù òun lóore Zaria tó lè wò mí nígbà tí gbogbo yín sọ pé ó bí 3MC táwa lè mi nígbà tí mi àti ẹ̀ ń dètì ìwọ ló sọ pé ìyàwó ilé ẹ̀ ṣìṣìnà ló ń ṣe pé ọ̀nà ìjọ kan ó nà Kúdí báyìí ó nà Kúdí bí ẹni máa kú nínú ilé báyìí ó nà báyìí gbogbo ẹnu ẹ̀ wó báyìí Kúdí sá lọ sọ́dọ̀ MC ó sá lọ kákà gbogbo àwọn èèyàn tó rí wọ́n sọ fún mi ó sá lọ sọ́dọ̀ MC ó Zaria ti fẹ́ pa àwọn ó lẹ́yìn ilẹ̀ ń dòun ó irọ́ dẹ̀ ní o irọ́ ló pa ò torí pé ó fẹ́ kí MC bá Zaria jà ó máa ń parọ́ òun àtìyàwó ẹ̀ wọ́n máa parọ́ mọ́ lílé wọ́n máa parọ́ mẹ́lẹ̀ wọ́n máa bà tèèyàn jẹ́ tó bá ti ṣúọ̀ fún ẹ
tó bá ṣùọ̀ fún ẹ wá ṣe DNA Khalid, tó bá tún ṣùọ̀ fún ẹ àwọn ìbejì ẹ just wá ṣe DNA wọn. Èmi máa jẹ́ kó yí àwọn aráyé pé baby factory ni. Gistlover gan, mo rí pé Gistlover gan fẹ́ tú àṣírí yín nígbà kan tó ní pé àwọn kan wọ́n lọ rọmọ ní baby factory. Gbogbo yín pọ̀ ẹ mọra yín, gbogbo ẹ̀yin tẹ́ rọmọ ní baby factory ẹ bí ìbejì fake ni gbogbo ìbejì tẹ́ gbé dání. Ọjọ́ kan ẹ̀jẹ̀ àwọn tó làwọn ọmọ yẹn máa wá béèrè, wọ́n máa wá gbà àwọn ọmọ yẹn lọ́wọ́ yín lọ́jọ́ kan. Ṣó ti yé yín? But allegation tó fi kan èmi ló jẹ́ kémi wá síta pé you said I'm dating MC Oluomo. Má ta ní ṣe image mi Zaria. Àwọn tó bá mú ẹ kàn fà létí torí tí n bá fi lè tí n bá release bọ́ǹbù ẹyọ kan ìgbésí ayé ẹ ti bàjẹ́ tó pátápátá. Social media yìí máa di èèwọ̀ fún ẹ láti máa wá. Tí gbogbo èèyàn bá ti sọ̀rọ̀ wá nírọ́ náà pa. Ọláìyá Igwe sọ̀rọ̀ gbogbo yín mú Ọláìyá ẹ mú bú ẹni pé torí àtẹnujẹ everybody kọ́ látẹnujẹ. Ṣé ẹ mọ mọ́tò tí mò ń lò l'Amẹ́ríkà ni mo ra mọ́tò mi Lexus mi I bought my Lexus $17,000 kẹ́ẹ̀la etí yín gbogbo èèyàn kọ́ látẹnujẹ. Iṣẹ́ ìlágùn mi lèmi ṣe, iṣẹ́ sweat mi lèmi fi ra mọ́tò tèmi gùn Lexus tí mò ń gùn ẹ lọ ṣẹ́ $17,000 17,000 ni mo sọ fún yín o. Gbogbo ẹ̀yin wèrè tẹ́ máa sọ pé àtẹnujẹ gbogbo èèyàn kọ́lá látẹnujẹ o. Àwa ń ṣiṣẹ́ ẹ rí bí mo ṣe làgùn iṣẹ́ ìlágùn wa iṣẹ́ inú snow iṣẹ́ inú oòrùn lèmi fi ń jẹun lèmi fi ń mí. Kúnmi fi mí lẹ̀ wọ́n ń sẹ́ndì àdá ṣàrí ẹ̀yin tẹ́ sẹ́ndì kíní ìkúdà ẹ̀ máa pọ́n ṣé ó ti yé yín. Èmi awele o mọ́tò 17 mi ti lówó torí pé mi ò tún lówó nìyẹn o torí pé iṣẹ́ kékeré mo tún ṣe o òun ló jẹ́ kí n ra mọ́tò $17,000. ẹ lọ sí ẹmọye tó ń ṣe dọ́là ń sìn dọ́là is 1,500 naira ẹ wá 1,550 ẹ wá lọ times ẹ times $17,000 kẹmà kí gbogbo ẹ̀yin olórí burúkú tẹ máa fẹ́ lọ sọ pé torí pé àtẹnu bóyá MC ń fún lówó MC èmi ti above gbogbo kí máa sọ pé kí lágbájá kan fún mi lówó tí MC bá fún mi lówó mo yọ̀ sí wọn torí bàbá sọmọ ni Zaria ò tọ́jú Khalid Zaria ò tọ́jú àkọ́bí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fákọ́bí ẹ̀ kó kọlù bàbá ẹ̀ dá gbogbo yín lè pè yẹn máa bọ́ sórí ẹ̀ torí èmi lèmi mọ̀ òótọ́ pé kò tọ́jú ọmọ yẹn mi ìdẹ̀lẹ̀ ti torí ẹ̀ kí n bá MC jà torí wípé nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ó sọ fún àkọ́bí ẹ̀ pè mí náà àkọ́bí ẹ̀ sọ pé ó ní ẹ pé dà pé àwílé ó dà pé MC làwílé máa bá lọ o why tí mi ṣe ní bá MC lọ nígbà tí everything tight fún mi tọmọ mi wà kékeré ẹni kan ṣoṣo tí mo rí láyé lọ́run is MC Oluomo nìkan ni mo rí nígbà tí mo wo ẹ̀yìn tí mo sọ fún ìyá mi rí pé ìyá mi ṣé mi ní máa padà bọ̀ wá sílé báyìí mọ̀mísí mi ní dúró síbẹ̀ ò ní wá sílé ṣáà dúró síbẹ̀ Ọlọ́run máa ń ráàánú sí ẹ MC Oluomo tí Zaria ò fẹ́ kó máa bá mi ṣe torí kò fẹ́ kí ìyàwó ní ẹ̀ bínú sí ni o torí ó mọ̀ pé Kúdí òun àti Kúdí wọ́n fẹ́ lọ́ra wọn pa tí Kúdí bá fi lè rémi àti MC papọ̀ ó máa nà pa wọ́n fẹ́ para wọn pé so o sì ń bí Awele sọ̀rọ̀ Kúdí mi àti ènìyàn àdẹ̀fẹ́ra mo ti move on pẹ̀lú life mi ní 20 mo ti marry I'm legally married in America mo ti marry mi wá ọkọ mi fọkọ mọ́ even gan ọmọ mi gan mi mọ̀ bóyá Khalid gan lè rí Zaria gan kó dá Zaria mọ̀ torí kò mọ̀ ní bàbá ẹni tí mò ń fẹ́ ló mọ̀ ní bàbá wọ́n máa sọ pé ẹ̀yin Yorùbá lè máa ń ti ọmọ sọ́kùnrin lọ́rùn pé ó gba ẹ̀ máa collect money o àmọ́ collect owó oúnjẹ o Amẹ́ríkà ló ń pè bí Ọlọ́run fa Amẹ́ríkà rọ̀ wá lọ́rùn àdèmà kéré oko délé lágbọ́rọ̀ Ọlọ́run fa Amẹ́ríkà mo rọ̀ mí lọ́rùn so èmi o mo wá sórí social media láti jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí Zaria àti Esabod ń sọ wípé ó ń dóyàwó ẹ̀ tó wà l'Amẹ́ríkà bébí mama ẹ̀ tó wà èmi ò ń ṣèyàwó bébí mama ẹ̀ tó wà l'Amẹ́ríkà ó ń do MC irọ́ ni Zaria ń pa mọ́ MC Zaria ò bẹ̀rù Ọlọ́run mo wish pé kẹ́ mọ̀ Zaria ló ní pé kọ́ fọ́ ìgò màtẹ́mọ́ láwórí lórí gbogbo yín dẹ̀ ń believe ọ̀rọ̀ tí Zaria ń sọ Zaria mo Zaria tó wà àwa làwa mọ́ra wa Zaria gbogbo obìnrin industry ló ti lóhun ti bá sùn tán gbogbo obìnrin inú industry ló ti bá sùn tán àní àlọ́mọ kan tó tiẹ̀ ń fẹ́ ní industry o nìyẹn náà bá ń sapá lingilingi lòun náà sọ pé ó ní 1 million lòun ń sẹ́ndì sí Khalid ẹjọ́ ẹ bá mi ní kí Zaria bá mi mú proof ibi tó ti fún Khalid 1 million Zaria tó lè ra kẹ̀kẹ́ mo ṣe ra kẹ̀kẹ́ fọ́mọ mi ni
mo ṣe ra kẹ̀kẹ́ fún mi. Zaria ò lè ra bicycle kékeré, èlò náà ta bicycle America $156. Zaria ò rí kẹ̀kẹ́ kékeré gan kéré gan kò rí pátárà fún Khalid rí. Khalid is 7 good years. Tí Sherry kò mọjọ́ birthday Khalid, he just kò mọ anything nípa Khalid, kò mọ nǹkankan nípa Khalid, kò mọ anything. Even gan ìgbà MC gan máa sọ pé Willie jọ jẹ́ kí Zaria máa bá Khalid sọ̀rọ̀. Tó bá bá Khalid sọ̀rọ̀ ní September lónìí, ó tún di another December next year kó tó tún rí Khalid bá sọ̀rọ̀. So ẹ jẹ́ kí n wá sọ nǹkan tó máa wá ń ṣe. Tó bá wá di pé òun wà níbi tí MC Olúọmọ wà, nǹkan tí Zaria máa ń ṣe lélẹ̀. Tó bá di pé òun níbi tí MC Olúọmọ wà, táwọn èrò pọ̀ ń bẹ, á wá ṣe báyìí. Ọ̀gá ẹ rí Khalid ni mo fẹ́ pé Khalid ń sìn ẹ máa wọ ọmọ yín ọ̀gá kò lówó tó fẹ́ fún o because MC ló máa padà fún Khalid lówó kò sówó tó fẹ́ fún Khalid ó kàn máa nítorí pé kò sówó tó fẹ́ fún Khalid níbo ló ti fẹ́ rówó owó wà lọ́wọ́ ẹ o ìwọ̀nba change wà lọ́wọ́ ẹ o ìwọ̀nba 10,000 ló lágbára ìjọ 100,000 ìjọ 5,000 ìjọ 20,000 ìjọ 5 naira àwọn owó tí Zaria máa fi ń tọrọ nìyẹn tó bá tí Zaria bá lọ pátí owó tẹ bá rí tí Zaria bá ná MC ló gbé fún o MC ló gbé fún o MC ló gbé fún o kò dẹ̀ tiẹ̀ níná lójú agbo gan kò níná owó yẹn lójú agbo ó ń lọ torí pé tó bá MC ló máa tún gba yàrá fún room tẹ́ntì máa tún gbà fún gbogbo wọn àwọn luxurious room yẹn àwọn tó masters bedroom yẹn ló máa ń gbà fún wọn MC ló máa tún sanwó MC ló máa sanwó yàrá MC ló máa tún sanwó ọmọ tó máa gbé sùn ẹ̀rí pa ṣé ayé ò bàjẹ́ MC ọ̀hún náà ló wá MC tó ní kó má bá mi ṣe lénìí mi ní sọpọ́ lọ́run náà ló mú MC because àwọn náà ò fẹ́ bá mi ṣe náà tẹ́lẹ̀ àwọn náà fẹ́ wọ́n wò pé torí náà mo mọ rí tẹ̀mí tí ó ṣe fẹ́ bá mi ṣe torí Zaria ni àtìyàwó ẹ̀ wọ́n fẹ́ kán bínú torí MC nífẹ̀ẹ́ Zaria ó like Zaria dákú ó ti nífẹ̀ẹ́ jù ìwọ tó bá Zaria jà tí Zaria bá fi lè rojọ́ fún MC ò ní bẹ́ẹ̀ ṣe mọ́ ká wò wípé ó ti bọ́ rẹ̀ ń jà kí ló ń fẹ́ máa bẹ́ẹ̀ sọ mọ́ but ọlá ìyàwó MC àti Aisha lè mí jẹ lèyẹn wò pé láyéláyé ò lè táwélé dànù so gbogbo everything tí Zaria bá ń sọ lórí social media mo fọ Ọlọ́run bá tó dá mi ṣe ẹlẹ́rìí Ọlọ́run bá tó dá mi ṣe ẹlẹ́rìí òun lẹ́lẹ́rìí mi irọ́ ńláńlá ni Zaria máa ń pa gbogbo ọ̀rọ̀ tó bá sọ nílé ayé yìí Zaria ò tọ́jú ọmọ gbogbo ẹ wá mọ̀ pé àwọn kan máa ń sọ̀rọ̀ kan tẹ̀yìn ẹ̀yin youth tí mo fẹ́ kẹ́ dì mú lé ní gbogbo ẹ̀yin tẹ́yì tí marry irú mistake tí mo ṣe mi ní fẹ́ kẹ́ ṣe irú mistake yẹn ọkùnrin tó bá ti ń fẹ́ tí ò bá ti ní olùbáwí má fẹ́ ẹni ọkùnrin tó bá ti ń fẹ́ nílé ayé ẹ tí kò bá ti ní olùbáwí tí kò sẹ́ni tí ó because Zaria ló ń bọ́ gbogbo àwọn ẹbí ẹ̀ Zaria ló ń fún àwọn ẹbí ẹ̀ ní 10,000 naira òun ló ń fún àwọn ẹbí ẹ̀ ní 20,000 gbogbo wọn ò lè bá kò sẹ́ni bọ́ọ̀ tó lè bá sọ̀rọ̀ the only person ní ayé àtọ̀run tó lè bá Zaria sọ̀rọ̀ tí Zaria lè fi fún ọmọ ẹ̀ ní owó oúnjẹ tó lè fi fún Bísọ́lá àkọ́bí ẹ̀ ní owó oúnjẹ òun MC Olúọmọ the only person that can talk to Zaria tó lè fi wò wípé Bísọ́lá wá gbowó oúnjẹ and torí pé tẹ́ǹtì bá jókòó pẹ̀lú ẹ̀ ní o òun ló máa ń pe Bísọ́lá o òun ló máa pàkọ́ bí ẹ̀ o torí pé ó fẹ́ fi bùgá ó máa ń fọ ọmọ bùgá ni kò tọ́jú ọmọ oore kárí mi oore kinní kan oore pé industry gbogbo àwọn industry gan wọ́n mọ̀ pé irọ́ tó bá sọ̀rọ̀ báyìí irọ́ ni gbogbo gbèsè ayé ẹ̀ irọ́ ni hòtẹ́ẹ̀lì tó kọ́ sóṣòdì pẹ̀lú gbogbo owó tó make láyé òòrò owó fi parí hòtẹ́ẹ̀lì yẹn MC Olúọmọ ló dúró fún ẹ ló lọ bẹ́ẹ̀ gbowó jáde ní bank láti fi parí hòtẹ́ẹ̀lì MC Olúọmọ ló wá wò kó fẹ́ máa parọ́ mọ́ ló fẹ́ wò pókè ọ̀rọ̀ awéle ló fẹ́ fi ba yé MC jẹ́ má fọ̀rọ̀ mi ba yé MC jẹ́ má fọ̀rọ̀ mi ba yé MC jẹ́ èmi ò ní advice kankan tèmi fẹ́ sọ fún Daddy Sego èmi ò ní advice tí mo fẹ́ sọ fún yín o èèyàn tó bá dalẹ̀ ọ̀rẹ́ tó dalẹ̀ mi ó possible náà kó padà dá ẹ̀ torí wípé èèyàn tó lè dá mi lè sọ pé ẹ má gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yà Esabod ń sọ wípé ọmọ yóò rán wọn pé MC rán Zaria níṣẹ́ ó rán wọn ní kinní kan ẹ mọ̀ gbogbo wa ẹ̀yin ọmọ Yorùbá mo mọ̀ pé ẹ understand pé tá bá ń jà kò sọ̀rọ̀ tá kì í sọ tá bá ń bínú kò sọ̀rọ̀ tá kì í sọ wàá fẹ́ bring ẹni tẹ́jọ́ ń jà wàá fẹ́ bring ẹ̀ down pátápátá gbogbo nǹkan tó bá ní nílé ayé ló máa fi bring ẹni yẹn down whereas kedere òtítọ́ ọ̀rọ̀ ẹ̀yin Naija ó kọ́mọ̀ láàrin ẹ̀yin Naija kì í fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ẹni tí gbogbo yín bá ibi tó bá da gbogbo yín lọ wà
ibẹ̀ ni gbogbo yín máa sùn lé, ojú kan náà ni gbogbo yín máa sùn sí. Òtítọ́ ọ̀rọ̀ ẹ ní fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀. Ẹ rí mi kí n jáde báyìí rí o, mo jáde for the first time fún gbogbo yín lórí Instagram just for you guys to know pé mi o, èmi àtẹ́mísí o, àfẹ́ra o, Ọlọ́run dé nǹkan tó máa mú mi kí n lọ padà fẹ́ ìdílé ẹni tó close tí bá mọ̀ wípé o mọ Zaria gan rí gan tí mo kọ̀ mọ traces ẹ̀ gan, Ọlọ́run Ẹlẹ́dàá ò ní jẹ́ kí n fẹ́.